Èmi àti Makinde kìí ṣe ọ̀rẹ́, òṣèlú lásán ló pa wá pọ̀, Wike ló sọ bẹ́ẹ̀. Mínísítà fún FCT Nyesom Wike ó mà ti sọ wípé kò sí ohun tó máa pa òun àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Makinde pọ̀ lẹ́yìn òṣèlú, àti wípé Makinde kò ní díje fún ipò ààrẹ lọ́dún 2027. Wike mà ló sọ ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó máa ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Channels. Ó ní èdè àìyedè tó wáyé láàrin òun àti Makinde kò mà ní nǹkan kan láti ṣe pẹ̀lú orogún òṣèlú, àmọ́ ó mà wáyé o kí ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n má ṣe kùnà àfojúsùn rẹ̀ nígbà tó ń fèsì lórí bóyá ìjà òun àti Makinde ó mà dá lórí èròǹgbà Makinde láti dupò ààrẹ lọ́dún 2027. níṣẹ́ ni Wike ó mà ló mà rẹ́rìn kẹ́kẹ́kẹ́, ó ní kí ló ń sọ yìí kẹ̀, à ń sọ̀rọ̀ lórí bí a ṣe máa ní afẹ́fẹ́ àlàáfíà, ó ń sọ ìranù, kí ló ń gbìyànjú láti sọ wípé inú mi kò dùn pé ó fẹ́ gbé igbá ipò ààrẹ, jọ̀ọ́ má jẹ́ kí a fi ọ̀rọ̀ yìí ṣeré rárá o. Wike máa fi kó ọ̀rọ̀ rẹ̀ pé ipò adarí kì í máa ṣe ohun tó máa yẹ kí èèyàn máa fi ṣeré. Lẹ́yìn náà ó mà ló má kìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n ṣọ́ra fún fífi gọ̀ǹgọ̀ fa ohun tí ọwọ́ wọn kò mọ̀ tó. Ó wá tẹ̀síwájú pé má sì mí gbọ́ o, èyí kì í ṣe ọ̀rọ̀ pé èèyàn kàwé gba oyè PhD tàbí pé ó mà jẹ́ onímọ̀ ẹ̀rọ àbí agbẹjọ́rò, ìyẹn kọ́ là ń sọ o. Kì í ṣe kí èèyàn kan dédé jí láàárọ̀ ọjọ́ kan kó sì sọ wípé òun fẹ́ díje du ipò ààrẹ, rárá o. Àwọn kan fẹ́ sáré wọ ẹgbẹ́ lọ́jọ́ kan kí wọ́n sì di adarí ẹgbẹ́ náà lójijì. Mélòó nínú wọn òun ló ti sin ẹgbẹ́ òṣèlú PDP bíi tèmi? Èmi àti Makinde kìí ṣe ọ̀rẹ́. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ọ̀rẹ́ àárín òun àti Makinde ó ti dàrú, ó ní àwọn kìí ṣe ọ̀rẹ́ bí kò ṣe alábàáṣiṣẹ́pọ̀. Ó ní kí ló ń gbìyànjú láti sọ wípé ọ̀rẹ́ ni wá, rárá o, alábàáṣiṣẹ́pọ̀ lásán ni wá. Ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà ni àwa méjèèjì, alábàáṣiṣẹ́ inú òṣèlú lásán ni wá o. Kò sì sí òfin kankan tó sọ pé àwọn alábàáṣiṣẹ́ nínú òṣèlú wọ́n gbọ́dọ̀ wà papọ̀ títí láé o. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun tó fa èdè àìyedè láàrin òun àti Makinde, Wike mà sọ wípé kò mọ̀ ju ọ̀rọ̀ lórí bí ẹgbẹ́ òṣèlú PDP náà yóò ṣe tẹ̀lé òfin àti bí yóò ṣe dé ipò àgbà tó yẹ kó dé o. Gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ náà ó lóun kò mọ̀ dalẹ̀ Makinde tàbí àwọn gómìnà G5 ẹgbẹ́ náà, ó lóun ò dalẹ̀ wọn rárá o, àti pé òun ò dalẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP rárá. Mínísítà náà ó ní àsìkò kò tí ì tó fún PDP láti máa sọ̀rọ̀ nípa ètò ìdìbò ààrẹ ọdún 2027, àmọ́ kí wọ́n kọ́kọ́ lọ ṣe ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà kí wọ́n tó máa dábàá ọdún 2027. Wike ló sọ bẹ́ẹ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wọ́n bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run bá rèé yóò fọhùn nínú ayé mi àti yín o.